Tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín onílé lóko lọ́nà lẹ́yìn odi pé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ mà káàsán o, ẹ̀yin ènìyàn wa, etí tí ẹ fi ń gbọ́ wa ò mà nídìí. Bákan náà, ojú tẹ́ sì fi ń rí wa náà kò ní fọ́ láṣẹ Èdùà. Àwa la ó máa wá, ẹ̀yin náà la ó máa bá o. Ikú báyìí kò ní wá gbèsè o. Gbogbo ọmọ Yorùbá, ǹjẹ́ ẹ ti gbọ́? Mo ní kí n sáré gbé yín débẹ̀ ni o, fáńfàní ìwọ tó ò bá mọ̀. Ẹ gbọ́, wọ́n ní ó mà ṣe o, à ń gbé pẹ̀lú àwọn agbésùnmọ̀mí, pẹ̀lú àwọn bókobòko, síbẹ̀síbẹ̀ a sì ń sọ pé kò sí wàhálà. Àbí? Bí àṣà bàbá Tinubu sì ń sọ pé kò sí wàhálà. Síbẹ̀ a dẹ̀ sì ń gbé láàárín àwọn ọ̀tá. Àbí? Ká sọ pé a sì ń gbé láàárín àwọn ọ̀tá. Ta ló sọ èyí di mímọ̀? Sanusi ni o, ìyẹn Sanusi Lamido. Bẹ́ẹ̀ ni òun ló sọ èyí di mímọ̀, ìyẹn ní ibi ọjọ́ ìbí Amaechi, the Emir of Kano State, ìyẹn Sanusi Lamido. Ó ṣe ìkìlọ̀ lórí bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń lọ àti pàápàá bí àwọn ìjọba wa bí wọ́n ṣe ń darí rẹ̀, tó dẹ̀ sì jẹ́ pé wọ́n ń ṣe níṣe pé suffering and smiling. Bẹ́ẹ̀ ni tí wọ́n ṣe níṣe pé suffering and smiling. Gẹ́gẹ́ bí nǹkan bíi tí Lamido sọ, ó ní former Central Bank governor tore into complexity and disconnect of the Nigeria elite. Tó túmọ̀ sí pé ẹni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ poverty tó mú wàhálà wá sílẹ̀ Nàìjíríà bẹ̀rẹ̀ látòrí Emefiele ẹlẹ́mìí èwèlè. Bẹ́ẹ̀ ni o, nítorí the reality about poverty in Nigeria is that many of the elites do not even know what poverty is. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ pé ìṣẹ́ ó ti wá wọlé tọ̀ àwọn èèyàn báyìí sìn. Bẹ́ẹ̀ ni ó ti wọlé tọ̀ àwọn èèyàn. Bẹ́ẹ̀ ni Emir tún sọ ó tún tẹ̀síwájú. Ó ní ṣé ẹ fẹ́ rí? Ẹ wò ó, pẹ̀lú gbogbo nǹkan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí, ìlú ò fara. Ṣé ẹ mọ̀ pé ìgbà tí Emir máa sọ̀rọ̀, ìyẹn Emir Kano, ó ní I don't know poverty until I become an emir. Tó túmọ̀ sí wípé nígbà tóun wá ń rí tóun rìn fadafada, tó ń rí àwọn ọmọ níta tó jẹ́ pé bí àwọn ará ìlú tóun dẹ̀ ń rí wọn bóun ṣe ń rí bó ṣe rí pẹ̀lú dìwé bí wọ́n ṣe tí wọ́n dàbí ẹni tó ti fọwọ́ nù lára. Èyí ló jẹ́ kóun gan ṣẹ̀ṣẹ̀ wá gbà pé ó dàbí pé poverty ó wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ gbọ́ ṣó parọ́ ni? Ṣé kò sí poverty lórílẹ̀-èdè Nàìjíríà ni? Emir wá gbé o, ó ní òun ò tiẹ̀ mọ̀ bóyá àwọn olórí wa yálà olóṣèlú tàbí gbogbo ẹ̀yin tẹ́ wà lórí àti traditional rulers, òun ò tiẹ̀ rò bóyá wọ́n tiẹ̀ ní ìfẹ́ ará ìlú, bóyá wọ́n tiẹ̀ care nípa ará ìlú gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n sọ pé àwọn bọ̀ wá sin ìlú. Àbí? Ẹgbọ́n kò sọ pé ó ní did we actually love the people? Tó túmọ̀ sí pé òun gan kóra ẹ̀ mọ́ ni o. Bẹ́ẹ̀ ni ó kóra ẹ̀ mọ́. Or do we just love ruling over them? Ṣé a kò fẹ́ràn ká máa jẹ gàba lé wọn lórí, ká máa darí wọn nínú ìyà bí wọ́n ṣe ń gbé yìí? Àbí ìfẹ́ ará ìlú kò sí lọ́kàn wa? Ìbéèrè yẹn kì í. Ká mọ̀ pé ìbéèrè yẹn kì í. Nítorí bá ní sọ bẹ́ẹ̀ ká kú bẹ́ẹ̀. Pẹ̀lú nǹkan tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí, ó fi hàn pé kó lórí dorí ẹ̀ mú ni o. Ó fi hàn pé kó lórí du orí ẹ̀ mú. Nítorí meanwhile, people cannot come out of their village to go to the hospital. Àbí? Lọ́wọ́lọ́wọ́ ẹni tá rẹ̀ bá mú sìn, sórí, ebi sì ń pa ẹ, ò sì ń yọ̀ ni o. Má gbàdúrà káàárẹ̀ ẹ mú ẹ mọ́, torí tí àárẹ̀ bá lọ mú ẹ mọ́ lásán, ó ṣẹ̀ṣẹ̀ ṣe kí ni? Ó ṣẹ̀ṣẹ̀ wọ́ ni. Nítorí wípé ohun gbogbo ti yàtọ̀. Ohun gbogbo ó ti yàtọ̀. Ẹ gbọ́ ṣó parọ́ ni? Ṣé ó parọ́ ni? Ẹ wo bí nǹkan ṣe rí. Ẹ wo bí nǹkan ṣe rí. Síbẹ̀ ìjọba wa ò rí nǹkan kan ṣe sí i. Ẹ wá ń pariwo one Nigeria. Níbo la ti gba àwùjẹ one Nigeria? Èmi ń sọ fún yín wípé Nàìjíríà ti tán, orílẹ̀-èdè ti tán, kò sí kankan mọ́.
ẹja relé o gbogbo ọmọ Yorùbá Iléyá. Bẹ́ẹ̀ ẹja ká àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹja gbọ́ nǹkan tí àwọn ènìyàn sọ. Bẹ́ẹ̀ nìkan jẹ́ kọ́ pé kábíyèsí Emir Sokoto ẹ mọ̀ ṣe o ní tẹ́ ń sọ ìlọ́pẹ̀ ní òkú ọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ní Nigeria headlights and leaders uses grammar tó fi ọkàn fi òyìnbó wọ́n fi ń tú wa jẹ ni nítorí àwọn agbésùnmọ̀mí àtàwọn bókobòko wọ́n ti dé ẹnu ọ̀nà wa tán o. A dẹ̀ ní láti ṣe nǹkan kan sí i kí nǹkan tó ṣe wá nítorí security Nàìjíríà yìí kò táìtì rárá. Ẹ̀yin èèyàn ṣe rí. They don't believe or know how grave the insecurity challenge in this country is. Bẹ́ẹ̀ ni ìgbà tí ó ti ṣọmọ wọn. Ká ló ti ṣọmọ wọn sì wọ́n mọ̀ pé kò sí nǹkan tó ń jẹ́ ètò ààbò. Ẹ mọ̀ pé kò fọ́ lè ṣá. Mo wo list kìíní kan wọ́n kọ list of the most protected presidents all over the world. They are up to like 10. Lọ check. Bàbá Tinubu ni number 1. Bàbá Ibrahim Traore gan sí láàrin wọn. Bàbá Tinubu number 1. Kí nìdí? Ẹ wá rí most protected president all over the world. Ṣùgbọ́n àwọn èèyàn wà protected. Kí wá lẹ́sẹ̀? Àbí wọ́n fi joyè wọ́n fún láwọ̀ the most protected. Síbẹ̀ ibi dẹ̀ ń pa àwọn ará ìlú. Bẹ́ẹ̀ ni o Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jọba lógún. Bẹ́ẹ̀ nìkan bí mi o. Ó ní mo kàn ń béèrè o. Kí ni àǹfààní railway tí wọ́n lọ ṣe sí north lọ Niger Republic? Àló máa pa mí lẹ́yìn nígbà tí ẹ pé nǹkan tó jẹ́ ká fowó ṣe àníṣe bálabàlá la kàn máa ń ná owó sí àbí bálabàlá la máa ń náwó sí. Ẹ wo ẹ̀yin ìyá mi bàbá mi Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ mí lógún. Bẹ́ẹ̀ nìkan pé is Nigeria a village that stranger can run over because they like Buhari, El-Rufai and Gumi are on standby. Àbí àwọn yẹn dúró nítorí àti bà Nàìjíríà jẹ́ ni. Gbogbo ọmọ ìbá ẹ̀ jẹ́ àrònú. Ṣẹ̀dá àwọn bókobòko àtàgbésùnmọ̀mí wọ́n ṣà ń disguise kiri bíi àwọn pẹ̀lú àwọn ọmọ wọn wà lọ́ndà àwọn ọmọ Miyetti Allah. Àbí ìgbà táwọn Miyetti Allah náà bá dọ̀ jáde wọ́n láwọn ò mọ̀ pa ẹ̀ tá wá ló wá ń pa wá. Ẹ wo ọmọ Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ bá ń bó kó lọ fà ẹ like ẹ share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ o ẹ jẹ́ yàwó èèyàn pé Yorùbá nation ni ẹ̀ ni mo fi sọ pé a ó máa bẹ ọ̀bẹ ẹni bẹ ṣu àtẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀nà wò gbogbo ẹni tó wá láò ní dé ńkọ́ òun máa láò ní dé bá. God bless Yorùbá nation. Ọlọ́run á máa bùkún orílẹ̀-èdè mi la fi ń kí yín pé ó dàbọ̀.